a máa kú dédé àsìkò yìí ìgbà yìí yóò tù wá lára láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 27 nínú oṣù kìíní ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń padà bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Obi Oman ló ti sọ ọ̀rọ̀ kan jáde láti ẹnu rẹ̀ báyìí wípé tá a bá fẹ́ parọ́ tanra wa ó ló dáhùn lójú tí gbogbo ọmọ Nàìjíríà sì mọ̀ wípé tá a bá ń pariwo àwọn ọmọ yahoo tí ń ṣe yáwúyáwù ó ní àwọn tí wọ́n ń bẹ lórí agbára lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àwọn gangan ni yahoo títí wọn tó lékenkà tó sì burú jáì ju ti àwọn ọ̀dọ́ eléyìí tí ń ṣe yahoo káàkiri òpópónà ní orílẹ̀‐èdè Nàìjíríà. Peter Obi èyí tó sọ̀rọ̀ náà níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ti ilé ẹ̀kọ́ gíga fáfitì kan èyí tí wọ́n pè ní Nexford ní ọjọ́ sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Níbẹ̀ ni Peter Obi ti sọ̀rọ̀ wípé òun rọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà láti gbé ìwà ọmọlúwàbí wọ̀ kí wọ́n sì ní àfojúsùn ohun rere tó dáa fún orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti èròǹgbà eléyìí tó lè mú wọn ṣàṣeyọrí láwọn àdáwọlé wọn gbogbo. Ó ní bákan náà ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń ṣiṣẹ́ kí wọ́n máa ní lọ́kàn wípé ohun gbogbo tá a bá ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba ń ló lákọsílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kí wọ́n máa fi ìbẹ̀rù Ọlọ́run ṣe ohun gbogbo. Ó ní téèyàn bá ń wo ipò àti ìhùwàsí àwọn olóṣèlú wa pàápàá jù àwọn tí wọ́n ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí ó ní àwọn gan la bá máa pè ní àgbà yahoo nítorí tiwọn ó burú ju àwọn ọmọ yahoo àwọn ọmọ ajígbọpẹ́ àwọn ajítẹkẹ lọ. Ó ní owó tí wọ́n ń rí lójúmọ́ ó ju owó tẹ̀wọ̀n àwọn ọmọ ajígbọpẹ́ èyí tó ń ṣiṣẹ́ káàkiri kọ̀rọ̀ ó ju iye tí wọ́n rí lọ. Ó ní nípa ìdí èyí àwọn ìjọba wa àwọn tí wọ́n di ipò kan mú sí èkejì lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí àwọn gangan ni àgbà yahoo bàbá tó bí yahoo àwọn sì ní yahoo èyí tí yahoo tiwọn tó ju ti àwọn ọ̀dọ́ lọ èyí tó ń tẹ ike lóru gẹ́gẹ́ bí Peter Obi bó ti sọ ọ̀rọ̀ náà. Bákan náà lórí awuyewuye eléyìí tó ń wáyé lẹ́yìn tí wọ́n yọ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó kúrò lórí ipò rẹ̀ eyín ọ̀gbẹ́ni Mudashiru Ajayi Obasa báyìí ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún Obasa láti so ewé agbéjẹ́mọ́wọ́ kó sì fi ọwọ́ rẹ̀ síbi tó yẹ kọ́wọ́ wà bí bẹ́ẹ̀ kọ́ yóò rí pípọ́n ojú òfin ìjọba ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí nígbà tí Obasa tó darí dé láti orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti fi ijó ìlú àtorin pàdé rẹ̀ tí ó sì ń pera rẹ̀ wípé kò sí ẹnikẹ́ni tó lè lé òun kúrò bẹ́ẹ̀ wọn ò lè yọ òun kúrò wípé òun náà ṣe ni agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tó wà ńbẹ̀ lọ́wọ́ yìí. Ó ní wípé àwọn tí wọ́n ní wọ́n yọ òun ó ní erémọdé ni wọ́n ń ṣe ṣùgbọ́n ní gẹ́rẹ́ tó sọ̀rọ̀ náà lọ́jọ́ sátidé yìí bákan náà ní ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin ìpínlẹ̀ Èkó eléyìí tó sọ̀rọ̀ náà lórúkọ gbogbo àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ògúndípẹ̀ Olúkáyọ̀dé èyí tó ní erémọdé lásán àti àlá òun ni Obasa níláò. Ó ní itọ́ kì í balẹ̀ kó tún padà sí ẹnu mọ́ bí omi ò sì gbọ́dọ̀ sàn kó bojú wẹ̀yìn òun ni ọ̀rọ̀ Obasa jẹ́. Ó ní wọ́n ti yọ kúrò ní ipò gẹ́gẹ́ bí agbẹnusọ wọn tó sì jẹ́ wípé obìnrin Mojísọ́lá ni òun ni agbẹnusọ èyí tó wà lórí àléfà. Wọ́n wá sọ fún Obasa láti ṣèwé agbéjẹ́mọ́wọ́ kó sì rí wípé òun gbà láfíà láàyè bí bẹ́ẹ̀ kọ́ yóò fi mú dánrin òfin ni èyí tó tún jẹ́ kí àwọn aṣòfin ọ̀hún lónìí ọjọ́ ajé
kí wọ́n kó àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n dúró wámúwámú káàkiri ọ́fíìsì àti agbègbè níbi tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó wà ní Aláwùsá ìlú Ìkẹjà. Bí omi báyìí àti àgbàrá òjò ń làwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n dó káàkiri lónìí tí ṣọjọ́ ajé o, lérògbà wípé ó ṣeé ṣe kí Ọbaṣá kó fẹ́ hùwà eléyìí tó lè mú láti jẹ pankẹ́rẹ́ òfin ìjọba. Ìdí rèé tí àwọn aṣòfin náà ṣe gbé ìgbésẹ̀ akọni nì kí àlàáfíà lè jọba ní ìpínlẹ̀ Èkó àti nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìdọ̀bálẹ̀ o, àti wípé àwọn àgbàlagbà ní bá a bá torí iṣu jẹpo á torí epo jẹṣu ní ìgbà mí ẹ̀wẹ̀. Wọ́n ní ọlá àbàtà ní múdò sàn, ọlá bàbá ọmọ ńlọmọ fi yan fanda. Adíá fún àìwà àti àwọn ìgbésẹ̀ kan èyí tí àwọn àgbààgbà akọni orí adé gbogbo ní ilẹ̀ Yorùbá tí wọ́n gbé o ní òpin ọ̀sẹ̀ mọ́júmọ́ òní lórí fàákàjà èyí tó wà láàrin olóyè ààrẹ Afẹ́ Babalọ́lá tó jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga fáfitì Afẹ́ Babalọ́lá àti Délé Fárótìmí lórí ìwà kan àti ìwé kan èyí tí wọ́n ní Fárótìmí kọ tó fi ta àbùkù bá Afẹ́ Babalọ́lá tó ń ti ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n tó fi ọlọ́pàá gbé láti ìpínlẹ̀ Èkìtì lọ́dún tó kọjá tí wọ́n sì wọ́ padà lọ sí ìpínlẹ̀ Èkìtì. Láti ìgbà náà ni ọ̀rọ̀ yìí ti wà nílé ẹjọ́ èyí tí wọ́n ti fi Fárótìmí sí àhámọ́ àwọn ọlọ́pàá tó ń gbabẹ̀ láti lọ rèé jẹ́jọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ èyí tí Afẹ́ Babalọ́lá fi kan Fárótìmí kí wọ́n tó fi ọwọ́ òfin gbé o. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ àti inú oṣù tá a wà yìí nílé ẹjọ́ gíga àgbà torílẹ̀-èdè wa Nàìjíríà tó wà nílùú Àbújá àti ìlú Adó Èkìtì ni wọ́n mú o wípé wọn yóò tún ẹjọ́ rẹ̀ gbọ́ ní ìgbà tílé ẹjọ́ májísírèètì tí àwọn mú nínú oṣù kejì ọdún yìí láti tún ẹjọ́ Délé Fárótìmí tóun ti Afẹ́ Babalọ́lá gbọ́ o. Ṣùgbọ́n lóru àná tí ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ 26 nínú oṣù kìíní ọdún yìí ni ọba orí adé Ọọ̀ni tilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àtòun àti àwọn orí adé ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ṣe ẹ̀lẹ́mbẹ̀hùn sí Afẹ́ Babalọ́lá nílé rẹ̀ tí ń bẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ náà níbi tí wọ́n ti ṣe ìpàdé lóru àná tí ṣe ọjọ́ àìkú Sunday mọ́júmọ́ òwúrọ̀ kùtùkùtù òní tí ṣe ọjọ́ ajé Monday. Ohun pàtàkì tí wọ́n gbé yẹ̀wò níbi àbẹ̀wò èyí tí àwọn orí adé yìí ṣe sí Afẹ́ Babalọ́lá náà ni ọ̀nà àbáyọ tí àlàáfíà yóò fi jọba láàrin Afẹ́ Babalọ́lá àti Fárótìmí àti ọ̀nà tí wọn yóò gbà yanjú ẹjọ́ náà tí gbogbo àlàáfíà yóò padà bọ̀ sípò láàrin àwọn méjèèjì. Wọ́n fi orí adé wọ́n fi bẹ Afẹ́ Babalọ́lá tó sì ti gbọ́ tó gbà sí wọn lẹ́nu tó ní báyìí ẹjọ́ náà ètò wà nílé ẹjọ́ òun ti fa ìwé ẹjọ́ náà ya òun sì ti da ẹjọ́ ọ̀hún nù kí Délé Fárótìmí kí wọ́n ṣí sílẹ̀ kó máa lọlé rẹ̀ láyọ̀ òun àlàáfíà. Afẹ́ Babalọ́lá dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ àti àwọn orí adé gbogbo èyí tó dìde láti igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Èkìtì dúró. Ó ní ààrẹ tẹ́lẹ̀ rí Ọbásanjọ́ ó ti pe òun lórí ọ̀rọ̀ ọ̀hún láti lè yanjú rẹ̀ bí ìtùbí ìnùbí láàrin òun àti Fárótìmí. Ó ní bákan náà ìránṣẹ́ Ọlọ́run Hasan Kúkà ó ní gbogbo wọn ló ti pe òun tó fi mọ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ yìí kò sí nǹkan kan tóun yóò ṣe mọ́ o, òun láti bọ̀wọ̀ fún àwọn orí adé yìí. Nípa ìdí èyí òun ti da ẹjọ́ náà nù, òun ti fa ìwé ẹjọ́ náà ya kí Délé Fárótìmí kó máa lọlé rẹ̀ láyọ̀ òun àlàáfíà kí àlàáfíà jọba láàrin àwọn méjèèjì. Ẹ̀wẹ̀ ọ̀kan nínú àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti òǹkọ̀tàn tó ń ti òǹkọ̀wé ni èyí Ọmọyẹlé Sowore òun ló balẹ̀ gùdẹ̀ sí iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò èyí tó wà nílùú Àbújá lówùúrọ̀ òní ní nǹkan bíi aago 10 òwúrọ̀ ó kù ṣẹ́jú méjì ló balẹ̀ gùdẹ̀ sólúlé iṣẹ́ wọn o látàrí ẹ̀sùn kan èyí tí wọ́n fi kan Sowore lórí fọ́nrán kan tí wọ́n ní Sowore ó ṣe àfihàn rẹ̀ èyí tí wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ń lọ àwọn awakọ̀ àti ará ìlú lọ́wọ́ gbà láti máa gba owó lọ́wọ́ wọn lọ́nà èyí tí ò bófin mu ní ìpínlẹ̀ Èkó tó ń ti àwọn ọ̀rọ̀
èyí tí wọ́n ní Sowore kọ sábẹ́ fọ́nrán náà tó ta àbùkù bá iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí. Nípa ìdí èyí ni wọ́n ṣe kọ̀wé pé Ọmọyẹlé Sowore tí Ọmọyẹlé Sowore náà tó sì jẹ́ wọn ní wàrà ṣẹṣà lówùúrọ̀ kùtùkùtù ní ọjọ́ ajé Monday nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n káàkiri agbègbè èyí tí Sowore wà lérògbà bóyá àwọn alátìlẹ́yìn rẹ̀ ó ṣeéṣe kí wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn tàbí láti da omi àlàáfíà agbègbè náà láàmú, ṣùgbọ́n títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó ibi tí ọ̀rọ̀ lórí Ọmọyẹlé Sowore tó forí tì sí níbi tó ti lọ jẹ́ ìpè èyí tí iléeṣẹ́ aláàbò ilẹ̀ yìí tí wọ́n pè nílùú Àbújá. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn òǹsọ̀rọ̀ ògbóhùnsáfẹ́fẹ́ eyín arábìnrin Tókẹ́ Mákinwá òun máa ń lójú ògúlùtù òkú ọ̀rọ̀ kan lu Two-Face eléyìí tí ń kọrin tàka sùfèènì èyí tú bàbá tó jùlù lórí ọ̀rọ̀ kan àti fọ́nrán kan èyí tí Two-Face tó fi sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ wípé láàrin òun àti ìyàwó òun Annie àwọn méjèèjì kò sí ìfẹ́ mọ́ láàrin wọn, wọ́n sì ti pínyà láti bí ọdún mélòó kan sẹ́yìn. Ó ní ṣùgbọ́n ìwé ìkọra ẹni sílẹ̀ òun ni òun dúró dè báyìí. Ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí gbogbo iṣẹ́ lórí ìwé ìkọra ẹni sílẹ̀, òun yóò fi ọwọ́ sí ìwé náà tí òun yóò sì ṣe àfihàn rẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà wípé okùn ìfẹ́ èyí tó wà láàrin òun Two-Face àti ìyàwó òun Annie wọ́n ti gé nílé ẹjọ́ o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ eléyìí tí Two-Face tó fi sórí ayélujára èyí tó mú Tókẹ́ Mákinwá láti sọ wípé ọ̀rọ̀ tí Two-Face sọ yìí jẹ́ ọ̀rọ̀ aláìnílàákàyè tó ń ti ọgbọ́n lórí o. Ó ní kò yẹ kó jẹ́ irú Two-Face tú bàbá nírú ọ̀rọ̀ báyìí yóò jáde lẹ́nu rẹ̀. Ó ló ti rí ìyàwó rẹ̀ Annie gẹ́gẹ́ bí ẹni tí ò lára tí ò léèyàn. Ó ní ní báyìí gbogbo obìnrin pátá ni wọ́n ti ṣetán o láti ṣe àtìlẹ́yìn fún ìyàwó rẹ̀ Annie yìí láti ja ìjà òun kó lè fi ojú Two-Face gbolẹ̀ kí wọ́n lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo kí obìnrin tó àtọ̀rìn kọkùnrin tó àtọ̀rìn ẹnìkan yóò lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Mákinwá ni ó sunwọ̀n fún Two-Face tú bàbá láti tètè tọrọ àforíjì kó sì kó gbogbo ọ̀rọ̀ rẹ̀ kó kò jẹ́ wípé erémọdé lásán ń lòun sọ jáde lẹ́nu. Ó ní lẹ́yìn ọmọ méjì àti àsìkò tí oyún jábọ̀ lára arábìnrin yìí tí ṣe oyún ìbejì, ó ní àwọn nǹkan tó yẹ kí tú bàbá kó wò rèé láti máa jẹ́ kí ìfẹ́ tó wà láàrin òun àtìyàwó rẹ̀ kó túbọ̀ máa jinlẹ̀ lójoojúmọ́ sí gẹ́gẹ́ bí Mákinwá bó ṣe sọ. tó ẹ̀yin àgbàlagbà ló pa lówe o wípé bí ọkọ̀ bá rí òkun tó bá rí ọ̀sà ń fàbọ̀ fún elébùté ni. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, títí dìgbà míì tẹ́ láǹfààní láti tún gbọ́ ọ̀tún ròyìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adélúgà lẹni tó mòròyàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.